Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Alhamdulillahi rabbil alamin. A dúpẹ́ fún Ọlọ́run. Àyìnwọ́nṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkí Ọlọ́run bá ní mo bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí o náà ni lórí Chief Olóyè Sunday Igboho àti Kwara State Governor àti gbogbo àwọn tí wọ́n jẹ́ olóṣèlú ibẹ̀ àtàwọn aláṣẹ àti bàbá wa kábíyèsí ọba Ìlọrin. Ọlọ́run jẹ́ kí a rí bàbá pẹ́, ọlá àlùbáríkà la ilaha illallah. Àkọ́kọ́ náà mo kí gbogbo ẹ̀yin ọmọ Ìlọrin, gbogbo ẹ̀yin ọmọ Kwara State lápapọ̀ wípé ẹ kú àlejò Chief Sunday Igboho ní ìwà tí wọ́n wá sí Ìlọrin níbi ọjọ́ 5 sẹ́yìn. Mo kí yín pé ẹ kú àlejò, mo sì bá yín dúpẹ́ fún Ọlọ́run. Kí n tó bọ́ sínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, torí kí mò ń gbọ́ nǹkan kan lórí social media, mi ò wá mọ̀ bóyá irọ́ ni àbó òótọ́, ṣùgbọ́n kí n tó lọ bẹ̀ ni wípé gbogbo àwọn tí wọ́n ti rí ìjàmbá àwọn bandit ní Kwara State ní àwọn oríkò kọ̀ọ̀kan, gbogbo àwọn tí wọ́n ti bọ́ sálẹ̀ kìyàmà nílùú náà láwọn oríkò kọ̀ọ̀kan yẹ, kí Ọlọ́run bá ní kẹ́ wọn, kí Ọlọ́run bá ní yáfi wọn, kí Ọlọ́run má sì jẹ́ kí irú ẹ̀ ó kù lẹ́yìn má. Àwọn tí wọ́n save nínú àwọn aráàlú náà, kí Ọlọ́run bá ní dáàbò bò yín, Ọlọ́run bò ní jẹ́ kí kankan nínú yín ó kúkúrú, ọlá Qur'an. Naam, mo wá bọ́ sórí Governor of Kwara State lérí ọ̀rọ̀ tí mò ń gbọ́. Ọ̀rọ̀ yẹn escalate lórí social media wípé wọ́n ní kí Chief Sunday Igboho kó má wá sí Ìlọrin má. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀. Wọ́n ní torí pé Chief Sunday Igboho kìí ṣe mùsùlùmí, wọ́n ní torí pé Chief Sunday Igboho pẹlẹbọ ni wọ́n. Ìlọrin sì rèé, a mọ̀ yí pé ìlú àwọn àfáà ni, ìlú ìsìláàmù ni, bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn kọ̀ọ̀kan náà wà níbẹ̀ tí wọ́n jẹ́ lẹ́sìn míì táwọn Ìlọrin ò sì torí ẹ̀ pa wọ́n, tí wọn ò sì torí ẹ̀ lé wọn jáde. Tó túmọ̀ sí pé a lè dúró lórí pé Olóyè Sunday Igboho jẹ́ ẹlẹ́sìn míì, àbí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì, àbí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe, káwá nítorí ẹ̀ ni wọ́n fi sọ bí kí wọ́n má wá Ìlọrin má. Mo jẹ́rìí Kwara State Governor jù báyìí lọ. Ìdí tó yẹ kí n sọ báyìí ni wípé ẹ̀mí là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Tó bá já sí pé lórí táwọn èèyàn sọ yẹn náà lẹ́dúró lé lórí, àbí lérí ọ̀rọ̀ kan tó jáde lẹ́nu kan nínú àwọn ọmọlẹ́yìn Olóyè Sunday Igboho tí wọ́n sọ wípé eléyìí pọ̀, ìlú tó sì ní ìjọba náà wá pa àwọn èèyàn tó báyìí. Ṣé rí ọ̀rọ̀ méjì yẹ o ni mo fẹ́ kí òun làwọn èèyàn mú dání. Inú ẹ̀ náà mo sì jẹ́ kẹ́ ẹ já wo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí dáadáa. The Governor of Kwara State, Abdulrahman Abdulrazak, a mọ̀ pé ẹni tí ẹ̀mí jọ lójú nìyí, tó já sí pé ẹni tí ogun ò kojú ẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ó pe rẹ̀ lọ́kùnrin, ní ó pe rẹ̀ lákíkanjú. Ohun tó ṣẹlẹ̀ ní àwọn oríkò kọ̀ọ̀kan ní Kwara State, a mọ̀ pé kò múnú yín dùn rárá, torí pé olórí ibú èèyàn, ọmọ àlè èèyàn, ẹranko èèyàn ni wọ́n pa ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ lójú ẹ̀, àbí tí ó gbọ́ tínú rẹ̀ ó máa dùn. Tó bá já sí pé nítorí pé ẹ̀sìn tí Olóyè Sunday Igboho gbé dání, ó lè fi ní kó Olóyè Sunday Igboho ọmọ wá sí Ìlọrin má, rárá, ẹ tú dànù. Mi ò mọ àwọn tó sọ o, ṣùgbọ́n wọ́n ní gbogbo àwọn emir, àwọn ọba Ìlọrin, àwọn tí wọ́n jẹ́ olóyè láàfin ọba wa àgbà kábíyèsí, wọ́n ní gbogbo wọn ni wọ́n challenge àwọn ọba tí wọ́n gba Olóyè Sunday Igboho lálejò. Ṣé bẹ́ẹ̀ ni? Tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni, a kí yín pé kú oríire wípé wọ́n gba Olóyè Sunday Igboho lálejò. Ṣùgbọ́n tó yẹ pé bẹ́ẹ̀ ni pé àwọn olóyè ọba láàfin ọba Ìlọrin wọ́n challenge àwọn ọba tí wọ́n gba olóyè lálejò, alábòsí ni yín sà. A jẹ́ pé alábòsí ni yín. Ẹ̀ ń challenge àwọn ọba tí wọ́n gbé ẹni tó fẹ́ gbà wọ́n là nílùú wọn. Ẹ̀ ń challenge àwọn ọba tí wọ́n gbé ẹni tó fẹ́ bá wọn jà nílùú wọn láti pa àwọn tí wọ́n ń pa àwọn èèyàn. Kì í ṣe ogbon tí ń jẹ́ ìran Fúlàní lólóyè Sunday Igboho ń bá jà o, rárá kò rí bẹ́ẹ̀. Àwọn tí wọ́n jí apààyàn nínú àwọn Fúlàní, àwọn tí wọ́n jí ajínigbé nínú àwọn Fúlàní,
àwọn tí wọ́n bà orúkọ Fúlàní gidi jẹ́ àwọn lólóyè Sunday Igboho ń lé kúrò nínú igbó tí wọ́n wà. Sunday Igboho ò bá Fúlàní generally jà. Àwọn olè, àwọn ajínigbé inú Fúlàní òun ni wọ́n ń bá jà ni wọ́n ń kojú. Ṣé bí Yorùbá wà nínú àwọn tí wọ́n ń gbé jáde inú igbó? Ṣé bí Yorùbá wà nínú àwọn tí wọ́n ń jagun pẹ̀lú nínú igbó, nínú àwọn tí wọ́n ń jiyàn gbé? Ṣé bí Yorùbá wà nínú wọn? Ṣẹ́yìn Fúlàní nìkan lẹ́ ń jiyàn gbé ni? Gbogbo tí jẹ́ ìran Fúlàní ní Ìlọrin, tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n bá ní kí olóyè Sunday Igboho má wọ Ìlọrin má, tí a dẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń jiyàn gbé níbẹ̀, tá a mọ̀ bí wọ́n ṣe ń pààyàn níbẹ̀ ní Kwara State, tá a mọ̀ bí wọ́n ṣe ń jiyàn gbé odidi ìlú kan dahoro, kò sí ẹnì kankan níbẹ̀ má, tá a dẹ̀ mọ̀ bẹ́ẹ̀, tó yẹ pé lóòótọ́ lẹ ní kí Sunday Igboho má wá sílùú yẹn má, ṣẹ́yìn Fúlàní Ìlọrin ṣẹ́yìn lẹ́ ń jiyàn gbé ni? Rárá, kò yẹ kó rí bẹ́ẹ̀, kò sì lè rí bẹ́ẹ̀. Àtẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí nílùú Ìlọrin ní Kwara State tẹ́ ẹ jẹ́ Fúlàní, a jẹ́ pé ẹ jẹ́ bàbá àsàlẹ̀ fún wọn nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní kólóyè Sunday Igboho má wá sí Kwara State má, ẹ má jẹ́ kí wọ́n sọ Kwara State lẹ́nu. Ẹ má jẹ́ kí wọ́n sọ lẹ́nu wípé ẹ̀yin lẹ́ ń produce a bandit. Ẹ má jẹ́ kí wọ́n sọ lẹ́nu pé ẹ̀yin lẹ́ ń produce àwọn tí wọ́n jiyàn gbé. Tẹ́ bá ti jẹ́ kí wọ́n sọ Ìlọrin lẹ́nu, a jẹ́ wípé alábòsí, aláìdá oníyín nìyẹn. Chief Abdulrazak Abdulrahman, the governor of Kwara State, ẹ fi olóyè Sunday Igboho sílẹ̀, ẹ jẹ́ kó ṣiṣẹ́ tí Ọlọ́run ọba mìíràn. Tó bá yẹ pé torí ẹ̀sìn lẹ fi ń rò ó, ẹ̀sìn gangan sọ wípé bá a bá rí ní tí ó tako ṣẹ̀ríà Islam láti lè fi gbẹ̀mí ara wa là, ẹ̀sìn láàgbọ́lọ̀ má jẹ́, bá a bá jẹ́ tá a bá bọ́ sálẹ̀ kìyàmà a tún jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run. Ṣé gbogbo àwọn ọlọ́pàá tó wà ní Kwara State, àwọn chief security officers tí wọ́n wà ní Kwara State, ṣé gbogbo wọn ní mùsùlùmí? Gbogbo wọn kọ́. Lérí ọ̀rọ̀ tẹ́nìkan sọ tó ní pé ìlú tó ní ọba, tó ní joyè, tó ní gómìnà, sọ yẹ kó rí báyìí, òótọ́ ni, wọn ò parọ́. Bí kì í bá ṣe pé orílẹ̀-èdè tá a wà yìí, àwọn tí wọ́n jẹ́ olórí wa, wọn ò rí nǹkan kan rò nípa ẹ̀mí mẹ̀kúnnù. Wọn ò rí nǹkan kan rò nípa ẹ̀mí mẹ̀kúnnù, sọ yẹ kí wọ́n máa jiyàn gbé lóòótọ́ nílùú tó níjọba. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ má torí ọ̀rọ̀ tẹ́nìkan sọ kẹ́nikẹ́ni tí ó gbọ́ odidi ìlú kan là kẹ́ni kọ́ mọ̀ wọ́ bẹ́ẹ̀ mà. Ẹ má torí ọ̀rọ̀ tẹ́nìkan sọ tá a mọ̀ pé òdodo ọ̀rọ̀ gan lonítọ̀hún wí, tá a mọ̀ pé òdodo ọ̀rọ̀ gan lonítọ̀hún sọ, kẹ́ wá nítorí ẹ̀ ẹni tí ó gbọ́ odidi ìlú là kọ́ mọ̀ wọ ìlú yẹn má. Tẹ́ bá ti sọ bẹ́ẹ̀, ẹ ti dá lábòsí. Abáàgbà ọba Ìlọrin, mo jẹ́rìí yín, mo mọ̀ pé ẹ̀ sínú Fúlàní tí ọ̀dà. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ súnmọ́ yín náà kò wọ́n yìí sínú Fúlàní agbéyàn, wọn ò sínú Fúlàní apààyàn, wọn ò sínú Fúlàní ajíyàn gbé. Bàbá, mo fẹ́ kẹ́ prove ẹ̀ lérí tí ń ṣẹlẹ̀ yìí. Ẹ káàánú àwọn tí wọ́n ti pa, ẹ káàánú àwọn tó kù nílùú yẹ, ẹ káàánú àwọn tí wọ́n fi ọrọ̀ ajé wọn sílẹ̀, tí wọ́n torí ẹ̀ sásálà fún ẹ̀mí wọn. Kò sí ẹni tí Ọlọ́run ọba mi ò lè rán síyàn láti gbẹ̀mí yẹn là. Kò sí ẹni tí Ọlọ́run ọba mi ò lè rán síyàn láti jẹ́ ẹni tí ó yọ̀yàn kúrò nínú ìbànújẹ́. Ẹ má jẹ́ àwa discriminate. Iṣẹ́ tí èmi lè ṣe, ẹni tí ò sínú ẹ̀sìn mi lè ṣe, mi ò gbọ́dọ̀ torí pé kì í ṣe ẹlẹ́sìn mi kì í ní ò gbọ́dọ̀ ṣe, yọ pa mi lára. Ó gbé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Kwara State, ẹ dìde lórí ọ̀rọ̀ yìí, tẹ́ ẹ dúró lérí pé kí wọ́n máa pààyàn, tẹ́ ẹ dúró lérí pé kí wọ́n máa jíyàn gbé, ẹ jáde. Èyí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí pé kí Chief Sunday Igboho kọ́mọ̀ wá sí Kwara State má, kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Tí ẹ bá ti fi olóṣèlú wọ̀ ọ́ ní Kwara State, ayé ọ̀sọ̀ Kwara State lẹ́nu, wọ́n là sọ náà, àwọn ni wọ́n ń jiyàn gbé, táwa dẹ̀ mọ̀ pé kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ dákun mọ̀rọ̀ yìí ni, ẹ bá mi share fídíò yìí kó dé ọ̀dọ̀ gbogbo ọmọ Kwara State lápapọ̀, kó dé ọ̀dọ̀ gbogbo tí ń jẹ́ràn Fúlàní ní Kwara State lápapọ̀. Ọlọ́run ní fi wá sílẹ̀ o, wọn ò ní jí wa gbé o, wọn ò ní jọmọ wa gbé o. Salamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh.